ẹjọ́ ta ló gbúrò àǹtí Bukky látọjọ́ tán ti lọ gbé mọ́tò wọn a máa rí wọn mọ́ ta ló bá wa gbúrò àǹtí Bukky látijọ́ àǹtí Bukky ask for the evidence a dẹ̀ ti gba evidence sí ìgbà yẹn wọ́n gbé yín lóòótọ́ ìtìjú ni ò jẹ́ kẹ́ tiẹ̀ lè jáde kẹ́ wá ṣe ṣó ìfẹ́ sọ pé mo lọ gbé mọ́tò mi ni ṣebí ẹ pé ṣebí nọ́mbà yẹn ríǹgì mo lọ ìjẹta tẹ̀ ń wá yẹn mo lọ gbé mọ́tò mi ni àǹtí Bukky alpha kí ló wá ṣẹlẹ̀ ìtìjú ò jẹ́ kẹ́ tán láìfù ni kí ló ń ṣẹlẹ̀ lápá abẹ́yẹn kí ló ń ṣẹlẹ̀ lápá abẹ́yẹn ṣe rí pé àṣírí yín ti tú ojú tì ló mú yín kẹ́ máa sá pamọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ wá fèsì àwọn fáǹsì torí mọ̀ kán máa dàbò yín pé irọ́ tẹ́ ẹ pa ó ti já mọ̀ pé wọ́n máa dàbò yín you know ayé yín ò wù mí ẹ wá káǹkárá ẹ wá kákìsájọ ẹ wá fẹ́ fi sáré cover up ló ń ṣe yẹn o lójú ara ẹ̀ cover up sódà àwọn èèyàn á tètè gbàgbé wọn ní rántí mọ́ láti béèrè pé àǹtí kí ló ṣẹlẹ̀ ṣe fún sọ pé wọ́n arrest ẹni àṣírí ẹ̀ tú ẹ jẹ́ àka update látọ̀dọ̀ D Williams ó ní Bukky Haram if you are asked to show your investment all you have to show are the leftover fabric from other customer that your tailor use in making coat of many colours for èmi gan máa ń wò pé irú àṣà àbàràǹdà wo àti Bukky ẹ lọ pa tailor yín ọlọ́run ẹ lọ pa ẹgbẹ́bọn fún jẹ mi ò mọ tó bá tẹ̀ fẹ́ lo leftover wá tẹ̀ ló ìnáwó tó ṣe kínní ó tẹ̀ wà obvious pé ẹni yẹn máa wá lo leftover yẹn máa wà obvious pé leftover pieces aṣọ aláṣọ lélẹ̀ leftover pieces aṣọ aláṣọ wọ́n ti rù ú dé fún àǹtí Bukky sódà lójú ara ẹ̀ á dàbí èèyàn ó ní mi ò kí wọṣọ kan fọ́jọ́ méjì mi ò kí wọṣọ kan ń gbà méjì tí bá ti wọ̀ lẹ́ẹ̀kan mi ní fẹ́ wọ̀ ọmọ àpànà ń pè bẹ́ẹ̀ ìgbà tó ti mọ̀ pé pieces is coming more pieces is coming you know àpànà ń pè bẹ́ẹ̀ nígbà tó ti mọ̀ pé different pieces wọ́n máa tún kó wá every weekend wọ́n máa ń kó àkísà aṣọ ìgbòkù wọ́n máa kó wá ìwọ náà ló máa gbà ìgbà tí ò sẹ́ anybody tó máa gbà amúramáròde ìwọ náà ló máa gbà tó máa wọ̀ lórí live video èèyàn ò ní mọ̀ gbà aṣọ tó ń kó aṣọ aláṣọ ni ẹ mọ̀ pé tó bá wọ̀ jáde wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ti raṣọ orí kámẹ́rà bá inú kitchen wọ́n wá dìkùkù wọ́n wá gbé ṣókàsì wàá gbé afro sí gbogbo ẹ̀ máa ṣe kìkìkìkì inú sọ́mà màmá wò pé kí ló dé ṣógun láyé ni àṣàyìnwá àṣẹyìnbọ̀ bó ṣe tó wọ̀ pọ̀ bí àlùbọ́sà gan kò fíìtì ẹ jẹ́rìí kì í ṣe pé kán wọ aṣọ tó wà expensive ní ayé ìfún ẹ Bukky kò lè dá lọ́rùn ẹ̀ torí pé ìwọ fún ara ẹ̀ gan ugly ní òkè búyàn pọ̀ ugly ọba àti Bukky ugly ọlọ́run tó sọ pé ká má máa parọ́ eléyìí àti Bukky ẹ gbàgbé Bukky ugly mi ò mèèyàn tó dáa torí pé kì í ṣe ọlọ́run ọba ló dáa ẹni ò dá dáadáa gbogbo nǹkan eyín ta síta gangan báyìí ni ojú ò ṣe é rí ọ̀rọ̀ ẹ̀ bí pé ó ń jà lọ ọmọ máa rojọ́ lójú oorun bó ṣe wà yẹn ó máa rojọ́ torí aggression òun àti mọ̀mọ́ ò tiẹ̀ la aggression tó bí Bukky ṣe máa ń lo aggression ó máa pariwo tó máa ṣe bẹ́ẹ̀ gbọ́ ọlọ́run jẹ́ kí àtàtà kì í gbé ẹbí tó ti ń pariwo yẹn ń jọkàn ó máa rojọ́ ó máa kọra ó máa ẹ máa mọ̀ pé eléyìí máa rojọ́ lójú oorun àbí kó máa tọ̀lé of course ìgbà tó bá ti yẹ jàgídíjàgan lójú ayé ìgbà wo ló ní kọ́ra ò ní tọ̀lé lójú oorun kò ní ìdí kéèyàn ṣe ìwọ fún ara ẹ ti tó láti máa ṣe rẹ̀ torí bó ṣe rí yẹn wọ́n ní you can't even afford to pay the council house you live in Manchester by yourself mo rò pé bó ṣe wà Gucci they know me in Gucci Versace ni máa ń wọ̀ Gucci mọ̀ mí mo ṣe rẹ́lẹ̀ látọ̀dọ̀ Gucci ni kò tún lè sanwó báwo ló ṣe máa san níbo ló ti fẹ́ rí ẹ gbọ́ pé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ wèrè ni nígbà tó ti bẹ̀rẹ̀ sí í ṣépè fáwọn èèyàn online torí pé kò rí justice kò yé mi ẹ tẹ̀lé Mohbad lọ síbi tó wà kẹ́ ẹ lọ gba justice tẹ́ ń wá lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé kínní that is the best thing tẹ́ bá mọ̀ pé ẹ lè fún wa ní evidence lójú ayé pé Wùmí ló pa Mohbad ẹ lọ síbi tí ẹ tẹ̀lé lọ síbi tó wà ẹ lọ gba justice ẹ ṣàmọ́ ibi tó wà ẹ lọ gba justice yín lọ́wọ́ ẹ̀ ń bẹ́yẹn ẹ lọ gba justice yín
lọ́wọ́ Mohbad níbi tó wà. Kì í ṣe pé kẹ́ wọ́n máa pariwo fún wa ní gbogbo ìgbà, kẹ́ máa hà fún, kẹ́ máa ṣe gbogbo ẹ̀ fún wa ní gbogbo ìgbà. Kò make any sense. Báwo ló ṣe máa rówó san ìgbà tó jẹ́ pé ìbàjẹ́ ò jẹ́? Ó ti ṣèbàjẹ́, ó ti parọ́, ó ti kò sí nǹkan tí ó ti iṣẹ́ tó ń ṣe ẹ̀mọ́ pé professional job wọn ò ní lé wèrè, wọ́n á ti lé dànù. Òun lọ ṣe shift ni, ó ti wà pé òun parọ́ fún wa pé, ó ti wà pé òun sọ fún wa pé òun ò níṣẹ́ lọ́wọ́. Mo lọ ṣe shift ni, ó ti yá, mo lọ gbé mọ́tò mi ni, ẹgbẹ́ mi ni fóònù wà tó ríǹgì mọ́jú. Èwo gan ni, which one is which gan? Which one is which? Ó ti rojọ́ sọṣẹ́nù, rojọ́ ṣògonù. Òun àti Lizzy the same carcass, àwọn méjèèjì àmúra máròde. Òun náà kò lógo mọ́ lára, ó ti sọṣẹ́ ẹ̀nù, ó ti sọ gbogbo ẹ̀nù. Ó ní scrap pieces àkìsà ló wá sí wá bí tó máa kó sí ọ̀dọ̀ Bukky máa gbà ìgbà tí ò lówó ra nǹkan kan. Olóṣì. Wọ́n ní is a share apartment and share bills with Moyo, of which I heard that she pay more percentage of the bills. Of course. Ṣéyàn tí ò níṣẹ́ lọ́wọ́ máa sanwó ilé ni ó máa san bills. Ṣéyàn tí ò níṣẹ́ lọ́wọ́ bó ṣe wà yẹn fake life ló ń lìbò. Ó tó máa sọ pé I am not fake. Bẹ́ẹ̀ ṣe ń wọ̀ mí. Irọ́ ni òun gangan ní fake life. Kò sówó lọ́wọ́ ẹ̀ òṣìṣẹ́ ní òjò kó mọ̀ nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú different court cases lóríṣiríṣi. Eléyìí tó ṣì ní pẹ̀lú Elégùṣì wọn ò tí ì yanjú ẹ̀. Wọ́n náà látún ti fi kún. Bó ṣe wà ó máa ṣẹjọ́ kú ni kò dẹ̀ tún síṣẹ́ lọ́wọ́ ẹ̀. Owó Mohbad tó gbọ́kànlé gbogbo èèyàn bèbí ti ṣẹ́jú. Wọn ò dáwó mọ́. Owó tó dẹ̀ dá wọ́n ti ná jẹ tán, wọ́n ti ṣàpapín, gbogbo owó ti lọ. Gbogbo owó ti lọ nísìnyí bó ló fẹ́ kọjú sí orojọ́ Mohbad ó sọ iṣẹ́ ẹ̀nù, iṣẹ́ tó ń ṣe tó ń jẹ́ fún ẹ ó sọ gbogbo ẹ̀nù, ó bá yá ara ẹ jẹ́. Kò sí ẹ̀sẹ̀ anybody tó fẹ́ associate mọ́ wèrè ẹ̀ nínú ilé ni wèrè ẹ̀ máa wà. Ẹ rí pé ó easy fáwọn ọlọ́pàá láti mú ṣíkún báyìí náà mú. Inú ilé ni wèrè ẹ̀ wà. Pẹ̀lú court case lóríṣiríṣi bó ṣe wà ẹ kò lè dé Nàìjíríà mọ́. Bó ṣe kò lè àjẹ́ bẹ́ẹ̀. Òun àti mọ̀mọ́ wọn lè jọ ní Nàìjíríà. Ó ti bà yé ẹ̀jẹ̀, ó ti bà yé ara ẹ̀ jẹ́. Ó ti bà yé ara ẹ̀ jẹ́ ní Bukky torí pé ó fẹ́ rojọ́ ẹlẹ́jọ́. Sọ díẹ̀ kó kúrò lórí ẹ̀. Èwo ni pé ọ̀tá Wùmí máa kú, ọ̀tá Liam máa kú. Èwo ni gbogbo orí burúkú yẹn náà. Evidence àrẹ̀ ń béèrè láti ọjọ́ ẹ̀. Gbogbo evidence tó sọ pé àṣànà lọ́mọlọ́mọ gbé jáde, ò rí gbé jáde. Evidence pé Wùmí ló pa Mohbad gbé jáde, rí gbé jáde. Àrẹ̀ ń dáwọ́ ẹ̀dẹ̀ ń mì bíi kàlùkàlù. Ẹjọ́ lórí burúkú dédé. Ẹ máa gbọ́ o. Wọ́n ní àbúrò ẹ̀ ló bá ń san bills of course torí ìyẹn níṣẹ́ lọ́wọ́. Kò síṣẹ́ lọ́wọ́ Bukky. Òun ló máa fọbọ́ dáná kábúrò ẹ̀ tó dé láti ibi iṣẹ́. Olóṣì. Wọ́n ní as a big city girl you claim absolutely nothing to show for all your years in United Kingdom. Níbo ló ti fẹ́ rẹ̀? Kí ló fẹ́ show? I buy Gucci. I buy kíní kan. Versace lélẹ́yìí. Mo ti order Gucci mi lórí irọ́. Instead of flaunting those stupid adire leftover of your tailor's customer that she put together for you to make money, why not invest into property of your own? It's not even that you have a land in Nigeria, let alone ya. Ó nílẹ̀. Ìgbà tó gbowó Mohbad mo sọ fún yín Bukky nílẹ̀, ó fi rálẹ̀ sí Naija kò lè dé bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ mọ̀ pé ilẹ̀ Naija wọ́n ti ṣe kinní yẹn fún. Tó bá yọjú sọ pé ó ti lọ. Tó báwo ló ṣe fẹ́ débẹ̀? Ó nílẹ̀ sí Naija. Ó fowó Mohbad ó fi rálẹ̀ acres gan ni. Nígbà yẹn ó fi owó Mohbad ó fi rálẹ̀. Ẹ gbàgbé. Ó ní kò lè dé Naija mọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí problem yẹn wà nìyẹn. Ó ti ṣe pé Elégùṣì eléyìí ọ̀hún gbogbo wọn tó bá gbé Naija lẹ́nu. Wùmí máa mu. Wùmí tó mú immunizer. Ṣé Bukky ni Wùmí ò ní mú? Tó bá dé Naija lẹ́nu. Elégùṣì gbogbo àwọn tó ń parọ́ mọ́ yẹn gbogbo wọn pátápátá ló máa jáde. Gbogbo àwọn Àṣàbí ọlọ́ṣẹ gbogbo àwọn Rẹ̀mí Sùrùtù ayé Bukky ti bàjẹ́ ó tún bàjẹ́ ju ayé mọ̀mọ́ gan lọ. So bó ṣe wà yẹn ilẹ̀ tó ní bíi pé ó ti sanwó nù ni kò lè débẹ̀. Ẹ sọ pé tó bá ti bí bàbá ẹ̀ dá bàbá ẹ̀ gbèsè kóun lọ Naija. Tó bá ti bí bàbá ẹ̀ dá mo rí ìnà ṣètò kan tó di pé wọ́n ra mú kò lè lọ Naija ni ó nílẹ̀. Tó bá dẹ̀ ti lè mójú tó lẹ̀ Naija tó lè lọ tó lè wọlé tó lè jáde pẹ̀lẹ́ o sọ pé it's gone.
ó ti lọ nìyẹn torí gbogbo wọn náà mọ gbogbo nǹkan tẹ́ ń ṣe online wọ́n dẹ̀ ti mọ weakness yín kò lè dé bẹ́ẹ̀ mọ́ ó wú ní. wọ́n ní most of the Nigerians that own the facility in UK are way younger than you àbí o torí ẹ̀ ló ṣe fẹ́ para ẹ̀ lórí Wọnúọlá ìgbà tó ń ṣọ́ọ̀kì ẹ̀ rọ́mọ yẹn small girl big God rọ́mọ yẹn torí ẹ̀ ló ṣe fẹ́ para ẹ̀ because kò lè believe ibi tó jókòó sí ìyá àbíkú kò níṣẹ́ lọ́wọ́ Bukky ìwọ kọ́ ni ò níṣẹ́ lọ́wọ́ sí ìyá ẹlẹ́wọ̀n sí ò níṣẹ́ lọ́wọ́ ìwọ kọ́ ni ò síṣẹ́ lọ́wọ́ ẹ̀ sì báyìí Wọnúọlá máa ṣiṣẹ́ Wọnúọlá máa ti ń ṣiṣẹ́ ó máa ti invest in property both home and abroad. Bukky ibi tó jókòó sí ìwọ ló ń fọwọ́ kí mo yọ̀ tó dé ìwọ ló máa gbánulé tó máa gbálẹ̀ ìwọ ló máa dáná ayé ẹ̀ ti bàjẹ́ àwọn tó rò pé kí ni òun náà kàn náà sọ fún ẹ ibi tó jókòó sí wádúrú ilé tí Wọnúọlá ní níbi tó jókòó sí ara hunger àti hatred yẹn pé òun is a failure ṣé rí èèyàn tó bá ti fail ilé ayé inú máa bí ẹ tó bá ti ń rí ṣèrèrè ẹlòmíì nǹkan tó ń ṣe Bukky ni kì í ṣe pé ó ní nǹkan kan tí Wọnúọlá gbà lọ́wọ́ àbí tó ṣe fún ìṣerere ó mọ̀ pé Wọnúọlá nílé ó ṣọ́ọ̀kì ẹ̀ ní pé báwo ló ṣe ṣe níbi tí wọ́n ti jókòó tó ti ń ba tèèyàn jẹ lọ́mọ yẹn lọ́mọ yín lára by far ọmọ tó gbọ́n Àṣàkẹ́ ìbẹ̀rù fún ara ẹ̀ lọ́mọ tó gbọ́n níbi tó ti jókòó tó ti ń ba ayé ara ẹ̀ jẹ́ lọ́mọ yẹn connect tó ń connect tó rò pé na joke na beans káwọn city boys tó pè you think na beans ibẹ̀ ló ti ń connect ọmọ yẹn kúkú kàwé Bukky ò rí nǹkan kan sí ó fi ọ̀rọ̀ Mohbad ó fi ba ayé ara ẹ̀ jẹ́ bí Lizzy ṣe fi ọ̀rọ̀ bọ̀dá láti tó fi bá yára ẹ̀ jẹ́ ayé àwọn méjèèjì jọba jẹ́ níbi tó jókòó tó ti ń wá ṣubú èèyàn tó ti ń wá gbogbo ẹ̀ àwọn èèyàn ń lọ mọ́ ẹ lára ni wá kó pieces àkísà 2026 ó wọ́n sọ pé ẹ wá aṣọ kí la fẹ́ fi yẹn ṣe yẹn la fẹ́ jẹ bring out your investment Bukky Haram olóṣì bring out mo lọ gbé mọ́tò mi ní ẹ̀rí containers ẹni mo lọ gbé ní mọ́tò mi ó wá wọlẹ̀ ojú ti wèrè ó ti mọ̀ pé rọ́ lòun pa ó dẹ̀ wá mọ́ rọ́ òun pa that is the problem you have ó mọ bó ṣe ń parọ́ ó dẹ̀ fẹ́ parọ́ ó ti máa ṣó lára ẹ pé irọ́ lòun pa because o kì í ṣèyàn tára ẹ balẹ̀ tára Bukky bá ti balẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé ó ń parọ́ ni tára Bukky bá ti balẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ ẹ tètè mọ̀ pé irọ́ ló ń pa she lies too much ó mọ̀ pé òun parọ́ mọ̀ pé owó èèyàn mọ̀ pé òun ló ń pa mo lọ gbé mọ́tò mi ni ó wá wọlé wọn wòkè kò ẹ̀rù ń bà pé àṣẹ wọn ní já mi ó ló ṣì nígbà tí wọ́n mú ẹ dání tó sọ ẹ mọ́lẹ̀ bí ẹran ìyá ṣẹ̀wọ̀n ọmọ ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n kàn ń pẹ́wọ̀n bàbá ẹ̀ náà ṣẹ̀wọ̀n gbogbo yín kàn ń pẹ́wọ̀n ní fámìlì yìí ni ojú òtì ẹ̀ olóṣì nìyẹn Bukky Haram olóṣì nìyẹn. Only most of the Nigerians that owns the facility in UK are way younger than you. It's not even that you have a good job. You can't survive on your own with today's economy in the UK. Bẹ́ẹ̀ni, kò lè ibo ló ti fẹ́ survive. Ọpẹ́lọpẹ́ àbúrò ẹ̀ tó wá mẹ́yìn. Ibo ló ti fẹ́ survive. Wọ́n ní so aṣọ ni àwọn ẹgbẹ́ ẹ̀ fi ń ṣe big girl. Aṣọ ẹ̀wò Ankara fabric. Èlò ló ń ta Ankara fabric. Èlò ló ń ta Ankara fabric l'Abẹ́òkúta tí Bukky 2026 tí gbogbo àwọn èèyàn tó ń gbé jáde wọn ò ní kan even Ọmọwùmí gan rí ṣe jù ẹ lọ Bukky Haram Ọmọwùmí tó ń sọ pé aṣáná transformer ó rí ṣe jù ẹ lọ ní 2026 wọn kan tó kó jáde àkìsà ló kó jáde àkìsà lórí àtọ̀ ló kó jáde olóṣì ó fẹ́ fi yẹn cover up ẹ̀sìn tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta rí pé kò tètè jáde ó ra ó gbé pipe low pé kátẹ́gùn fẹ́ sí wọ́n ológun ọdún olọ́gbọ̀n ọdún a sì máa drag ẹ̀ wọ́n mú ẹ àbí wọ́n mú ẹ ó ṣẹ̀wọ̀n àbó ṣẹ̀wọ̀n ó dẹ̀ tẹ̀ sí bẹ̀rẹ̀ sórí ẹ̀wọ̀n ẹ̀ Nàìjíríà tẹ prove báyìí lọ́wọ́ máa wọ̀n fún ẹ olóṣì aláyé bàjẹ́ àfikún bá tèèyàn jẹ́ kó fẹ́nu rí gbogbo irọ́ bàǹtàbàǹtà tó pa mọ́mọ́ lọ́mọ tó pa mọ́mọ́ Wùmí ó instigate public against ọmọ ọlọ́mọ àṣànà ní transformer ni bring evidence ibi tọ́mọ yẹn ti já ṣànà bí ọmọ bá ti gbé ẹ báyìí ó sọ fún ẹni pé àṣànà lọ́mọ bring evidence ọmọ tó bímọ ọkùnrin odidi musician àbáàrí báwọn musician ṣe máa ṣe girlfriend portable lásán àrí bó ṣe ń ṣe àwọn baby mama portable nìyẹn àrí bó ṣe máa ń ṣe àwọn baby mama odidi musician
ó máa wá ní àṣàdá sínú ilé kò tí ní ilé jáde. Ṣé Wùmí ló ń bọ́ Mohbad ni àbí Mohbad ló ń bọ́ Wùmí? Musician táyé mọ̀ dáadáa tó lórúkọ tó lókìkí tó ń dáwó, ìyàwó ẹ̀ máa ṣèṣekúṣe káàkiri kò ní lè dànù. Ṣó possible ni? Àwọn olórí burúkú torí pé wọ́n fẹ́ gba donation ni o náà ṣe tint ọmọ ọlọ́mọ tó ń paint ẹ̀ black so that àwọn èèyàn á lè believe wọn. Imagine pé tọ́n bá sọ̀rọ̀, tọ́n bá criticize àbí tọ́n bá blackmail Wùmí bó ṣe blackmail Wùmí, ta ló máa dáwó fún justice for Mohbad? Think about it. Ta ló máa fún wọn lówó? But they need to throw somebody under the bus so that they can ṣe mọ̀ kán pin ẹ̀ down. Torí wọ́n kúkú ti mọ̀ pé ọmọ yẹn ò ní sọ̀rọ̀, kò ní jáde wá sọ anything. So that is why náà fi gàlé lórí pé okay, tá bá pin eléyìí down, a máa rí owó, àwọn èèyàn máa gather sympathy pé àyàwó ẹ̀ ló pa á lóòótọ́, wọ́n máa tètè dáwó ìgbà tán dẹ́dáwó òun sí ìbàdí. Kí ló dé táyé ẹ̀ sì fi bàjẹ́? Kí ló dé tó o gba justice fún wa? Gbogbo owó ló máa gbà. Ìgbà tó ń ṣe ọ̀rọ̀ justice for Mohbad ló máa lọ ṣe yín burúkú tó wà lẹ́nu ẹ̀yẹn. Kí ló dé tó rí justice ìgbà tó tún mú gbogbo ẹ̀ tó tún lọ dà lé Ìyábọ̀ lórí? Owó tó o fẹ́ o ní with this money we are going to get everything. O fi sàárè bàbá ẹ̀, kò ní dá fún bàbá ẹ̀ lọ́nà ọ̀run. O fi sàárè bàbá ẹ̀, o fi ń búra fún wa. Mo dáwó lẹ́ẹ̀mejì torí ẹ̀ mo ṣe máa kó fún ẹ. O fi sàárè bàbá ẹ̀, kò sí nǹkan tó fi gbárí fún wa. Wípé ẹ má wọ̀rí, tá bá ti dá tẹ́lẹ̀ ìgbà tí kíní, ìgbà tí SAN 25 million, owó autopsy gbogbo ẹ̀ la máa dá. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ máa gbá wà wá ní. Gbogbo yín máa lọ ṣe àpapín mà ní. Ìgbà tẹ́ ṣàpapín tán kí ló kù? Ó wá ju ẹsẹ̀, ó lóò ṣe justice for, kò ní dáa fún ẹ Bukky Haram. Kò ní dáa fún ẹ. Olóṣì aláyé bàjẹ́. Ó lóun ò ṣe justice for Mohbad. Ó wá ibi tó tẹ̀ sí ṣọ́ọ̀kì mi nìyẹn. Gbogbo nǹkan tó wá ṣe ó wá dà lórí Ìyábọ̀. Ṣé bó sọ pé Wùmí, I'm going to take justice, I'm going to collect justice. Kò sí nǹkan tó lè ṣe. You cannot stop this justice. Ìgbà tó lórí burúkú tó rí pé kò sówó mọ́ tó ti náwó jẹ tán lójú ẹsẹ̀ lọ́sàn-án kan orúkọ lórí ẹsẹ̀ tí ó ṣe mọ́. Ó lè bí bàbẹ́ ara bàbẹ́ ẹ̀ ló ti ń jalè. Ó rí pọ́ ọmọ ẹ̀ náà inú ìran yín ló wà. A ní yín wọ́n máa fẹ̀yìn yín tàgbà báyìí tán máa kó bọ̀ fún yín kẹ́ùkẹ́ùkẹ́ù ni. Olè ajíbolè àti òṣì àti àgbàyà ugly thing, gbogbo orí ti funfun tán, ó ti wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ṣẹ́ pẹ̀lú gbogbo ọṣẹ tó wẹ̀. Kí ló kù fún ẹ sí? Wà á ti wo gbogbo àwọn èèyàn tó ń bú wọnú ọlá wọn kan, wọnú ọlá tún pùlẹ̀ wọ́n gbé ẹ ní UK. Tí o ti rí níbi tó jókòó sí, wọnú ọlá tún pùlẹ̀ wọ́n gbé ẹ ní United Kingdom. Olóṣì. Look at your life. Look at your life, Bukky Haram. Ìbò ṣe kíní, ṣe bí kíní. Ṣáàrẹ̀ ò tí wá balẹ̀ ń sẹ́. Níbi tó jókòó sí, gbogbo àwọn ọmọ yẹn ti kọjá ẹ̀. Wọ́n ti kọjá ẹ̀. Ó wá déyàn tí ò níṣẹ́ lọ́wọ́. You now remain a public nuisance. Nuisance in the society. Ó tí ì ní nǹkan kan tá máa bẹ́ẹ̀ múlẹ̀. Ara ẹ̀ máa kọ̀. Ṣé ó sọ pé ó ya wèrè ni?